Aláròyé máa wí o. Adeleke kì í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti ìlú Ẹdẹ ní Táíwò Olúgà. Aṣòfin tó ń ṣojú àwọn èèyàn Erewọlédé Ayédáadé àti Ìṣọ̀kan nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilé wa láàrin ọdún 2018 sí 2022 ọ̀nàrẹ́bù Táíwò Olúgà ti bẹnu àtẹ́lù bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Adémọ́lá Adélékè ṣe dojú gbogbo iṣẹ́ ìdàgbàsókè kọ ìlú abínibí rẹ̀ Ẹdẹ nìkan. Olúgà ṣàlàyé pé láti ọdún méjì sẹ́yìn tí Adélékè ti wà lórí àlééfà ìlú Ẹdẹ nìkan ló ń dojú kọ láìka àwọn agbègbè tó kù sí ní ìhà ìwọ̀ oòrùn Ọ̀ṣun sí rárá ká tó wá sọ nípa gbogbo ìpínlẹ̀. Níbi ìpàdé àwọn adarí ẹgbẹ́ APC níwọ̀ oòrùn Ọ̀ṣun eléyìí tó wáyé nílùú Ìwó lọ́jọ́ Ẹtì Friday ni Olúgà ti sọ pé àfi bí ẹni pé àwọn èèyàn ìlú Ẹdẹ nìkan ni wọ́n dìbò fún Adélékè ló ṣe ń ṣèjọba. Ó ní gbogbo nǹkan tí à ń rí lọ́sùn báyìí fi hàn pé Adélékè kì í ṣe gómìnà wa, gómìnà ìlú Ẹdẹ ni, nítorí onírúurú iṣẹ́ ìdàgbàsókè àti ìyànsípò ló ń darí sí Ẹdẹ tí wọ́n sì ná owó tó jẹ́ ti gbogbo wa lọ́sùn lé lórí. Ìdí nìyí tí a fi ń bẹ gómìnà wa tẹ́lẹ̀ Alhaji Isiaka Gboyega Oyetola láti tètè sọ̀rọ̀ kí wọ́n jẹ́ kí á mọ̀ bóyá wọ́n fẹ́ lọ fún sáà ẹlẹ́ẹ̀kejì àbí bẹ́ẹ̀ kọ́. Tí wọ́n bá sọ pé àwọn kò lọ mọ́, gbogbo ọmọ ẹgbẹ́ APC gbọ́dọ̀ fún wa láǹfààní ní ìwọ̀ oòrùn Ọ̀ṣun láti fa olùdíje kalẹ̀. Tí wọ́n bá sì ti fún wa láǹfààní, a ní ọ̀pọ̀ àwọn èèyàn tó kójú òṣùwọ̀n, a sì máa fẹnu kò lórí ẹni tí a bá fẹ́ lò. Eléyìí yóò fún wa ní àǹfààní láti tún fi hàn gbogbo àwọn èèyàn Ọ̀ṣun bó ṣe yẹ kí ìjọba tiwantiwa rí gan-an. Ó rawọ́ ẹ̀bẹ̀ sí alága àpapọ̀ ẹgbẹ́ náà Alhaji Ganduje, akọ̀wé àpapọ̀ wọn Bashiru Ajíbọ́lá, olóyè Adébísí Àkàndé àtàwọn aṣáájú tó kù láti fún ìwọ̀ oòrùn Ọ̀ṣun láǹfààní láti fa olùdíje kalẹ̀. Olúgà wá ń kìlọ̀ fún ẹnikẹ́ni tó bá ń ṣe àtakò èròǹgbà agbègbè náà nínú ẹgbẹ́ APC láti ṣọ́ra ṣe, nítorí àwọn àgbààgbà ẹgbẹ́ ń fiyèsí ìwà tí oníkálukú ń hù. Bákan náà ni alága ẹgbẹ́ APC ní ẹkùn ìwọ̀ oòrùn Ọ̀ṣun ọ̀nàrẹ́bù Akíntọ́lá Ọmọláoyè sọ pé agbègbè náà yóò ṣiṣẹ́ takuntakun láti rí i pé àǹfààní náà kò bọ́mọ́ ọ lọ́wọ́ ní kété tí Oyètọ́lá bá sọ pé òun kò dupò mọ́. Florence Babaṣọlá ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.